mọ́rí rẹrù bẹ́ẹ̀ ni àwọn gàmbàrí rẹrù èmi ò réèyàn tó lérú mọ́tò pẹ̀sẹ̀ dà tèmi mọ̀mọ́ kúnná ju tìyá mi lọ ọmọ ewé gbogbo èyí tí jóògùn ẹ̀yin ọmọ àfòtó ògùn ìyá yìí ń kọ́ dára jóńgilé ó dàgùn tó ń wo jọ̀sán mọ́ dáláàmù tí ń jẹlẹ̀ bá ògiri gbogbo olólùfẹ́ ìwúlẹ̀wé àti bùkáàkiri gbogbo àgbáńláyé atukọ̀ ọjọ́ mẹ́ta kan o awímọ́tàṣe asọ̀rọ̀ mọ́yẹ̀ bó bá pẹ́ lóko yẹ ká wá ọlọ́run sì ń rere fún wa nílẹ̀ adúláwọ̀ mi ò sọ tó orílẹ̀-èdè mi ṣùgbọ́n nílẹ̀ adúláwọ̀ ọlọ́run dá wa dáa pẹ̀lú ewé àtegbò tó dá fún wa láti máa fi yanjú ìṣòro kan tàbí òmíì tó bá ń bẹ lágbo ara wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí lórí òyì ojú tàbí òyì inú àrùn ìmọ̀ burú púpọ̀ jù tó bá kí ẹlòmíì báyìí tó bá jẹ́ lórí ìrìn ni wàá kàn fìdí ẹ̀ gólẹ̀ níbì kan ní wàá máa rọ́ mi lé lórí léyìí tó jẹ́ pé tó bá ti mú ewé àtegbò tó ti lò sí kinní yìí láti ilẹ̀ ń wò tí mọ̀ pé ń yọ ẹlẹ́nu ìṣòro yìí yóò ti bíyà ìṣòro yìí yóò ṣe kíni yóò ti bíyà ẹ̀dá tí òyì ojú bá máa ń yọ lẹ́nu tàbí òyì inú èédú ìyẹn iná tá a dá àwọn ẹ̀yẹ náà yẹn nígbà tó tutù tí ì ṣe pa abomi pa tá a wà jáde nígbà bá tutù á wà mú ẹ̀yẹ náà èédú yìí á lọ tí ó kúnná ẹ dẹ̀ mú ọ̀kọ̀ àtàrí kan ṣoṣo ẹ lọ́ mọ́ sẹ́yìn pé tẹ́ ẹ bá la àtàrí ọ̀kọ̀ mẹ́ta ló wà ńbẹ̀ ẹyọ kan lẹ́ẹ̀mú ní ọ̀kọ̀ mẹ́ta yẹn ẹ wà á lọ́ mọ́ èédú yìí tẹ́ ẹ bá ti lọ́ mọ́ tó kúnná dáadáa ẹ̀dá tí òyì ojú bá máa ń yọ lẹ́nu tàbí òyì inú kó máa fi fọ́ ẹ̀kọ́ tútù mu lóòrèkóòrè ẹ rí i pé ìṣòro yìí yóò ṣe kíni yóò bíyà pátápátá ni ìpàdé tó dọjọ́ mi ọjọ́ rí tẹ́ bá fẹ́ lọ sí WhatsApp mi ẹ lọ sórí 08087839788 tàbí fẹ́ pè mí ẹ pè mí sórí 08023094983 ìpàdé tó dọjọ́ mi ọjọ́ rí.